ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. èyí ni ìròyìn ojoojúmọ́ ti olómìnira IYPDRY tí ó jáde ní òní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù ọ̀wàrà ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún. ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà kì í ṣe ara Nàìjíríà mọ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni. òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí Yorùbá Kingdom, Yorùbá Nation, Yorùbá Land, Yorùbá Country. Kò sí pínyà, kò dẹ̀ sí division ní ilẹ̀ Yorùbá. Under Democratic Republic of the Yorùbá DRY ni gbogbo wọn wà. ìtànjẹ lásán ni pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, kò sì lè jẹ́ orílẹ̀-èdè. Ètò àwọn amúnisìn ní Nàìjíríà jẹ́. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kì í ṣe ara ètò àwọn amúnisìn tí a mọ̀ sí Nàìjíríà mọ́ láti ogúnjọ́ oṣù Bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti di orílẹ̀-èdè aṣèjọba ara ẹni. Agbègbè àjogúnbá aṣèjọba ara ẹni yóò sì wà bẹ́ẹ̀ títí di òpin ayé nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run. Nàìjíríà tí ó jẹ́ ètò àwọn amúnisìn ń hu ìwà ìgbésùmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ aṣèjọba ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Nàìjíríà tó jẹ́ ètò àwọn amúnisìn kó àwọn olóṣèlú tí ó gbé kalẹ̀ sórí ilẹ̀ wa kúrò nísinsìnyí. Ọlọ́run Elédùmarè, ẹlẹ́dàá ìran Yorùbá, ọba tó pọ̀ ní ipá àti agbára, a pa àṣẹ nípa agbára gíga rẹ̀, nípa agbára tí o fi ń jẹ́ Ọlọ́run. Pa gbogbo ọ̀tá run àti àwọn alábọ̀dé láàrin àwa DRY, gbogbo àwọn tí wọ́n ń pète láti lo àwọn tó pera wọn ní ọba láti ṣe ìpínyà, láti ṣe ìkónilẹ́rú láàrin gbogbo àwa IYP tí wọ́n ń pète àìṣọ̀kan láàrin àwa IYP. Ọlọ́run á pa àṣẹ pé gbogbo àwọn wọ̀nyí tí wọ́n ń gbèrò ìkónilẹ́rú, tí wọ́n ń gbèrò òṣì, ebi àti àìnírètí fún gbogbo IYP ti DRY, á pa àṣẹ kí ìparun kó dé bá gbogbo wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo àwọn tó ń pète ìṣubú fún ìjọba adélé DRY, Ọlọ́run á pa àṣẹ nípa agbára rẹ̀ pé kí ìparun kó dé bá wọn lẹ́sẹ̀kẹsẹ̀ pátápátá. Olódùmarè, Ọlọ́run tó ní ayé àti ọ̀run, pa gbogbo wọn run, pa wọ́n run nísinsìnyí. Àwọn tí wọ́n ń fi ahọ́n ibi tí wọ́n fi ń pe DRY mọ́ ara ètò amúnisìn Nàìjíríà, kí ìparun kó dé bá gbogbo wọn pátápátá. Ẹnikẹ́ni tó ń pète láti gbàbọ̀dè fún IYP ti DRY àti fún àwọn àlàkalẹ̀ àtọ̀runwá tí o fi fún màmá wa Mrsmudupeonitirimkoabiola, a pa àṣẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n di aláìsí, wá wọn kí a má rí wọn mọ́ ní ilẹ̀ alààyè yìí. A pa àṣẹ yìí nípa agbára tí ó fi ń jẹ́ Ọlọ́run. Àsọ lónìí ó di àṣẹ, ó di èdìdí, kò yí padà. Ìparun dé bá gbogbo wọn pátápátá. Bẹ́ẹ̀ ni kó rí, ó ti rí bẹ́ẹ̀. ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀: ẹ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni. ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni. àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tí ó bá jẹ ẹ́. bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́.
àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́. Fún ìdí èyí, ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀, ẹ̀sùn ìpànìyàn ni o. Nítorí náà, a rọ gbogbo ẹ̀yin indigenous Yorùbá people IYP ti Democratic Republic of the Yorùbá DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn, ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tí ó fún wọn àti ẹni tí ó gbà á. Apànìyàn ni àwọn méjèèjì. Ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tó wà lọ́wọ́ yín. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, ṣùgbọ́n ìgbékalẹ̀ àwọn amúnisìn ni. Orílẹ̀-èdè ní ọ̀gọ̀ọ̀rọ̀ èrò tí ìran kan, ìtàn kan, àṣà kan, èdè kan àti ilẹ̀ àjogúnbá kan pa wọ́n pọ̀. Ní ìdojúkọ sí ètò àtọwọ́dá wà fún kí nǹkan kan lè ṣẹlẹ̀ bí wọ́n ti tò ó tẹ́lẹ̀ láti ṣẹlẹ̀, tàbí ìlànà fún bí ohun kan á ṣe lè ṣẹlẹ̀. Ṣé ó yé wa? Ẹ̀yin wèrè ọmọ Ìgbò, a gbọ́ wípé ẹ ní ibì kan ní Àbórú, Ìyànà Ìpájà, ìpínlẹ̀ Èkó, orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá DRY, tí ẹ pè ní ààfin Palace ní Ndigbo Àbórú Palace. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ayé yín ò ní dáa, orí yín ò pé. Ní ilẹ̀ Yorùbá, ààfin Ìgbò ẹ ti ṣí, gbogbo yín ẹ máa kẹ́rù yín. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY kò ní àyè fún wèrè tí ẹ̀ ń ṣe yẹn. Nàìjíríà ló fún yín ní àyè wèrè tí ẹ̀ ń ṣe. A sì ń ṣe ara Nàìjíríà mọ́ láti 20 oṣù Bélú 2022. Láti ọjọ́ 12 pàápàá oṣù Igbe 2024 tí a ti wà nínú rẹ̀ yìí ni a ti ní ìṣèjọba ara ẹni tiwa, tí a ti ní olórí ìjọba adelé tiwa, bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ́, tí a ti gba agbára ìṣèjọba ara ẹni tiwa padà, tí a ti wà gẹ́gẹ́ bí a ti wà bí kí Nàìjíríà ó tó dé, kí wọ́n tó so wá pọ̀, kí wọ́n tó gbé Nàìjíríà lé wa lórí. Lẹ́yìn ìgbà tí a sì ti kúrò nínú Nàìjíríà pẹ̀lú ìkéde òmìnira wa ní 20 oṣù Bélú 2022, ẹ yára, ẹ ṣíra, ẹ kó bó ṣe ń ṣe yín kúrò ní orí ilẹ̀ Yorùbá DRY. Ẹ yára, ẹ ṣíra, ẹ kó gbogbo nǹkan tí ẹ kó síbẹ̀ tí ẹ pè ní ààfin, ẹ yọ ọ́ dànù. Kò sí nǹkan tó ń jẹ́ ààfin Ìgbò ní ilẹ̀ Yorùbá. Ẹ rí i pé orí yín ò pé, ọpọlọ yín ti ṣèdín, ẹ mọ inú rò. Ẹ̀yin rò pé ẹ lè gba ilẹ̀ wa bí? Kò ṣeé ṣe mọ́. Ayé ìgbà Nàìjíríà ni ẹ ti ń ṣe oríṣiríṣi nǹkan, tí ẹ ń fi ihò ìdí yín sọ̀rọ̀, tí ẹ mọ ohun tí ó dára lẹ́nu láti sọ, tí ẹ mọ ohun tí ó dára ní ṣíṣe. Ẹ̀yin Ìgbò, ẹ ṣọ́ra yín. Ẹ má gbé ọ̀rọ̀ yín débi tí ó jẹ́ pé à á sọ pé kí ọmọ Ìgbò kúrò ní orílẹ̀ Yorùbá. Ó dàbí pé ẹ ti fẹ́ gbé débẹ̀ báyìí, bóyá ẹ tẹ̀ ti gbé débẹ̀ pàápàá. A máa ríra láìpẹ́. Gbogbo ọmọ Yorùbá, ẹ má ṣe gba ìgbàkúgbà kankan mọ́. Ibi tí wọ́n ní wọ́n pè ní ààfin Ndigbo ní Ìyànà Ìpájà yẹn, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Láyé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ìgbò ò lè ní ààfin ní ilẹ̀ Yorùbá. Fúlàní ò lè ní ààfin ní ilẹ̀ Yorùbá. Hausa ò lè ní ààfin ní ilẹ̀ Yorùbá. Calabar ò lè ní ààfin ní ilẹ̀ Yorùbá. Ẹnikẹ́ni tí ò kì í ṣe Yorùbá
kò lè sọ pé òun pe ibìkan láàfin ní ilẹ̀ Yorùbá. Àwọn ọba Yorùbá pàápàá a ò lọ́ba mọ́ ní DRY. Nítorí náà ìwọ wà ní tiyín, ẹ ti ṣí o, ẹ ti ṣègbé, ẹ tí ì mọ̀ ni, ẹ ti ṣègbé. Kí ló fa rádiràdi? Kí ló fa gbogbo eléyìí? Ẹ ṣe gan-an ni, ẹ̀bi yín kọ́, Nàìjíríà ló fún yín láyé jẹ. Ṣùgbọ́n nísìnyí ẹ mọ̀ ọ́, ìyànà ìpájà, ìpínlẹ̀ Èkó àti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ ìṣèjọba Ọ̀yọ́, gbogbo ẹ̀ pátá kò sí nínú Nàìjíríà mọ́. A fẹ́ rí nǹkan kan tó ń jẹ́ ààfin ọmọ Ìgbò ní ilẹ̀ Yorùbá mọ́. Ẹ gbọ́ o, ṣé ti ṣẹ̀wọ̀n rí? Ṣé ti ṣẹ̀wọ̀n rí ṣá? Bóyá ẹ ti ṣẹ̀wọ̀n rí, ẹ fẹ́ ṣe ẹ̀wọ̀n ń sìn. Ọmọ Ìgbò tó wà ní ilẹ̀ Yorùbá, ẹ fẹ́ ṣe ẹ̀wọ̀n ní gidi, ẹ fẹ́ ṣe ẹ̀wọ̀n, ẹ ṣọ́ ara yín. Ẹ kó gbogbo pálí tẹ pè ní ààfin Ìgbò ní ilẹ̀ Yorùbá, ẹ kó kúrò ńbẹ̀. Ẹ ti gbọ́ o, ọmọ Yorùbá, ṣé orí wa ti wá wálé báyìí? A ti ń sọ, ẹlòmíín sọ pé wọ́n Nàìjíríà làwọn ń ṣe. Ayé yìí ò ní dáa pẹ̀lú wọ́n Nàìjíríà yín tí ẹ sọ pé ẹ̀ ń ṣe yìí. Ayé yìí ò ní dáa, ẹ̀ ní rí ṣe. Ẹ gbọ́, ẹ tún gbọ́. Ní 20 oṣù Bélú 2022 ní Yorùbá kúrò nínú Nàìjíríà. Ní ọjọ́ 12 oṣù Igbe 2024 ní a bẹ̀rẹ̀ ìṣèjọba ara ẹni tiwa. Ẹ tún gbọ́ o, 20 oṣù Bélú 2022 a jáde kúrò ní Nàìjíríà pẹ̀lú ìkéde òmìnira orílẹ̀-èdè Yorùbá. Ní ọjọ́ 12 oṣù Igbe 2024 a gbé ìjọba tiwa wọlé. Ìgbò jáde kúrò ní ìjẹgàba tí ó fẹ́ máa ṣe yẹn. Jáde kúrò ní ibi ìgbéraga tí ò ń ṣe yẹn. Kò sí nǹkan tó ń jẹ́ ààfin Ìgbò ní ilẹ̀ Yorùbá kankan rárá. Kò sí nǹkan tó ń jẹ́ ààfin Ìgbò ní ilẹ̀ Democratic Republic of the Yorùbá. Ọmọ Yorùbá, ẹ la ojú yín, ẹ gbárùkù ti ìjọba adélé wa, ìjọba adélé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, DRY. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Bàbá wa olórí ìjọba Adélé fi ohùn ránṣẹ́. Bí àwọn ọba ilẹ̀ Yorùbá ṣe pàdánù adé wọn. Lára àwọn àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a máa gbé yẹ̀wò lónìí ni ètò ààbò tó péye. Òye yé àwọn ará òkè ọya Nàìjíríà wípé ilẹ̀ Yorùbá kì í ṣe ara Nàìjíríà mọ́. Òfin wèrè àwọn ọlọ́pàá Nàìjíríà kò kan ilẹ̀ Democratic Republic of the Yorùbá rárá. Mo yin Ọlọ́run lókè lógo fún dídá tó dá ìran àwa ọmọ Yorùbá, ìran àwa ọmọ aládé, tó sì ṣí ojú àánú rẹ̀ wò wá, tó rán olùgbàlà rẹ̀ sí wa, ìyá wa Múà, tí a sì ti padà sí orí ilẹ̀ àwọn baba ńlá wa, tí a sì tẹ̀lé àlàkalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà ìwáṣẹ̀. Mo kí gbogbo ẹ̀yin ọmọ nílẹ̀ Yorùbá pátá káàkiri gbogbo àgbáyé níbikíbi tí ẹ bá wà, wípé ẹ kú bí ojú ọjọ́ ṣe rí. Láì gbà àkókò yín, Yorùbá bọ̀ wọ́n ní bí a ṣe ń jẹ èkuru kan kó tán, bẹ́ẹ̀ ni àwọn kan gbọ́wọ́n rẹ̀ sáwò. Nítòótọ́, awuyewuye yìí ò kàn wá bí kò ṣe àwọn ìjọba ìlú agbésùmọ̀mí Nàìjíríà arírèmáṣe tó ń jẹ gàba lórílẹ̀‐èdè Democratic Republic of the Yorùbá. Èyí tí ọlọ́pàá arákùnrin
agbésùmọ̀mí ìlú Nàìjíríà ń ṣe ìfilọ́lẹ̀ òfin nípa lílo ẹ̀rọ ayélujára yálà nípasẹ̀ ọ̀rọ̀ sísọ tàbí nípasẹ̀ àtẹ̀jíṣẹ́ àgàgà lórí ìṣèjọba ìlú wọn tàbí ọ̀rọ̀ lórí ẹ̀sìn nínú ìlú arírèmáṣe Nàìjíríà. Àbí ẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu aláìmọ̀kànmọ̀kàn arákùnrin agbésùmọ̀mí Nàìjíríà yìí. Níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ wípé àjòjì kan wá láti ìlú kan sí orílẹ̀-èdè ibòmíì fòfin léde. Àìfẹnipẹni àìfèèyànpèèyàn ló mú kí ará oko sánbà tẹ́wọ̀lù. A ti ṣe gbogbo ìkìlọ̀ fún ẹ̀yin agbésùmọ̀mí Nàìjíríà wípé kí ẹ jáde kúrò lórí ilẹ̀ wa. Arákùnrin apọ̀dà ọlọ́pàá yìí tún tẹ̀síwájú wípé àwọn máa ṣètọpinpin lórí ọ̀rọ̀ tàbí àtẹ̀jíṣẹ́ tí ẹnikẹ́ni bá ṣe lòdì sí ìjọba agbésùmọ̀mí Nàìjíríà tàbí àwọn ẹ̀sìn ní ìlú arírèmáṣe Nàìjíríà. Àwọn máa jírúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbé sáhàámọ́ tó sì máa fojú balẹ̀ ẹjọ́ wọn ní ìlú agbésùmọ̀mí Nàìjíríà. Láì fa ọ̀rọ̀ gùn, ìjọba ìlú agbésùmọ̀mí Nàìjíríà nílò ká dá wọn lẹ́kọ̀ọ́ nípa òfin àgbáyé lórí ẹ̀rọ ayélujára. Ìrúfin àgbáyé ni kí ẹnikẹ́ni kó máa ṣàwárí àṣírí aláṣírí nínú ẹ̀rọ ayélujára tàbí àtẹ̀jíṣẹ́ alátẹ̀jíṣẹ́. Fún ìdí èyí, ẹ má ṣe dán wò lórílẹ̀‐èdè Democratic Republic of the Yorùbá. Tí ẹ bá dán wò, ẹ máa dán tán. Tàbí níbo ni àjòjì láti ìlú bòmíì tí wàá ń lalẹ̀ fún àwọn ọmọ onílẹ̀. Ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin ọmọ onílẹ̀ Yorùbá, ẹ má ṣàì mú ọ̀rọ̀ yìí ní òkúnkúndùn. Ẹnikẹ́ni nínú ẹ̀yin ọmọ onílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Democratic Republic of the Yorùbá DRY tí wọ́n bá fi òfin òfege wọn mú, kí ẹ jọ̀wọ́ kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó ta wá gbọ́ ní kíákíá. A máa wá fi yé wọn ipá àti agbára tí a ní gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ẹ̀yin ọmọ onílẹ̀ Yorùbá IYP, ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ yìí rújú rárá. Ẹ má sì ṣe jẹ́ kí ẹnikẹ́ni ṣì yín lọ́kàn. Òfin ìlú agbésùmọ̀mí Nàìjíríà kò papọ̀ mọ́ òfin orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ la jẹ́, èyí tó ti di mímọ̀ fún gbogbo àgbáyé láti 20 oṣù kọkànlá ọdún 2022. Ẹ̀yin ọmọ Yorùbá IYP, ẹ dìde kí ẹ lọ máa ṣègbáradì yín sílẹ̀. Àkókò ti súnmọ́ láti kó gbogbo ohun tó ń rùn yìí kúrò ńlẹ̀, tí gbogbo àwọn tó ń jẹ gàba lórí ilẹ̀ wa máa fi parẹ́, tí a kò sì ní gbúrò wọn mọ́ láéláé lórílẹ̀‐èdè Democratic Republic of the Yorùbá. Àwọn ìjọba ìlú arírèmáṣe ìjọba Tinubu agbésùmọ̀mí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ orí ahọ́n lásán ni láti lè fi ṣẹ̀rù ba àwọn èèyàn. Tí wọ́n bá tó bẹ́ẹ̀ kí wọ́n fọwọ́ pa idà òfin wa lójú wò, wọn kò ní dánrú ẹ̀ wò mọ́ tí wọ́n bá tún túnlẹ̀ ayé wá. Ìgbà yẹn wọ́n á tó mọ̀ wípé àwọn ọmọ nílẹ̀ Yorùbá àdùbúlẹ̀jà ni wá tó ní ọgbọ́n, ìmọ̀ àti òye. Nítorí náà ẹ má ṣe bẹ̀rù, ọjọ́ àjọyọ̀ wa ti wọlé dé tán, èyí tó máa lárinrin pẹ̀lú ayọ̀ tí kò lópin. Mo wá dánu dúró báyìí. Kí Ọlọ́run Elédùmarè kí ó bùkún gbogbo ẹ̀yin ọmọ ìbílẹ̀ IYP ọmọ Yorùbá, nítorí wípé lẹ́yìn Ọlọ́run Yorùbá ni o. Ẹ ṣeun, ẹ máa yáṣẹ́. Ẹ bá wa ká lọ sínú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tòní. Ọbabìnrin ilẹ̀ Gẹ̀ẹ́sì ni ó ń darí ìlú agbésùnmọ̀mí Nàìjíríà fún ọdún 3 lẹ́yìn òmìnira òfegè tí wọ́n fún ìlú apanilẹ́kúnjayé náà, tí ó túmọ̀ sí pé abẹ́ àkóso ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ni ìlú náà ṣì wà. Ní 2017, àwọn olórí ìlú náà gbé ìgbésẹ̀ láti yọ ọwọ́ ọbabìnrin ilẹ̀ Gẹ̀ẹ́sì àti ìjọba rẹ̀ kúrò nínú ìṣèjọba ìlú agbésùnmọ̀mí Nàìjíríà. Wọ́n ṣe òfin pé ètò ìṣèjọba olómìnira ni ìlú náà yóò máa lò. Èyí túmọ̀ sí pé ọbabìnrin ilẹ̀ Gẹ̀ẹ́sì tàbí ọba kankan kò ní àṣẹ mọ́ lórí ìlú tàbí nínú ilẹ̀ náà mọ́. Òfin yìí ló fagilé ipò àti àṣẹ ọba pátápátá. Wọ́n sì ti fi òfin náà rọ gbogbo ọba lóyè ní ìlú akótilétà Nàìjíríà. Àpẹẹrẹ ti ń fojú hàn. Tí ó bá jẹ́ pé kò ṣẹlẹ̀ rí ni lẹ máa sọ wípé ẹ̀rírú eléyìí rí tẹ́ fi máa dẹ́rù bọ́ lọ́rọ̀. Ṣé ẹ ti rántí pé láyé ìgbà kan ọbabìnrin ilẹ̀ Gẹ̀ẹ́sì ẹ mà di pàǹpámọ́ tẹ́ ẹ ní kó yọwọ́ kúrò lórí ètò ìṣèlú yín, ẹ fẹ́ di òmìnira. Ọbabìnrin ilẹ̀ Gẹ̀ẹ́sì kò lọ kógun wá o, kò kóbọn kò kó àdá, pókúbi tẹ́ ẹ máa gbé gbà bẹ́ẹ̀ ṣe wí yìí. Kí ló dé tẹ́ ẹ fi ṣàríkọ́gbọ́n o?
ẹ̀yin aríremọ́ṣe Nàìjíríà. Látìgbà náà tẹ́ ti wá gba òmìnira, tẹ́ ti ń dá ìlú ṣe fúnra yín, tí ìgbésẹ̀ tẹ́ gbé yìí tó ti wá gba adé, ipò, àtọ̀pá àṣẹ lọ́wọ́ àwọn ọba tí ò sí ọba kankan mọ́, tẹ́ ti fagilé látìgbà yẹn. Ẹ dákun, ṣé àwọn ọba tìsín ṣé wọn ò ronú débẹ̀ ni? Bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ wọn ẹ̀tàn ni wọ́n fi débẹ̀, wọn ò tọ́ sórí ipò. Ṣẹ́ni tí ò tọ́ sórí ipò ló fẹ́ máa pàṣẹ pé ẹ fún mi ní kinní kan, ẹ jẹ́ kí n ṣe ipò kan. Ohun tí wọn bá ti jù sí náà ni ó máa hàn. Ẹ kú tiyín o ẹ̀yin ọba. Àwa ti bẹ̀rẹ̀ ìṣèjọba ti wà. Ìlú olómìnira làwa wà. Ohun tẹ́ ẹ̀rí ṣe nílùú aríremọ́ṣe Nàìjíríà tẹ́ ti ń bọ̀, ẹ ò lè ṣe é lórí ilẹ̀ wa. Kò ṣeé ṣe. Níwọ̀nba àgbà tófin ti fagilé ọ̀rọ̀ yín, tẹ́ ẹ̀ ti sí nípò àṣẹ mọ́, tí wọ́n kàn fi ń dá yín lọ́lá kan lè máa rí yín lò káàkiri. Ẹ má rojọ́ yín pàyà wa o. Ẹ mọ̀nà bíi tẹ́ gbẹ́jọ́ yín lọ o. Òfin ló dè yín, àwa kọ́ la dè yín o. Níwọ̀n ìgbà tí ilẹ̀ Yorùbá wà nínú ìlú agbésùmọ̀mí Nàìjíríà nígbà náà, kò sí ọba kankan ní ilẹ̀ Yorùbá mọ́ láti ọdún náà lọ. Tí ó já sí pé nígbà tí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá DRY di olómìnira ní 20 oṣù Bélú 2022, tí a sì bẹ̀rẹ̀ ìṣèjọba ara ẹni, tí a búra wọlé fún olórí ìjọba adelé wa, bàbá wa Mọ́bọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ́ ní ọjọ́ 12 oṣù Igbe 2024. Kò sí ọba kankan ní ilẹ̀ Yorùbá. Màmá wa olóyè ìyáàfin mrsmudupeonitirimkoabiola, tí Olódùmarè lò fún àṣepé òmìnira wa yìí, kọ́ ló rọ ọba ilẹ̀ Yorùbá lóyè o. Àwọn Fúlàní àti àwọn olóṣèlú Nàìjíríà tí ó wà níjọba nígbà náà ni ó ṣe òfin tí ó yọ àwọn ọba ní ipò. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́ o. Ẹ lọ tó látòkè tó yẹ kẹ́ ẹ ti tó. Látàyé àwọn bàbá ńlá yín ni. Látìgbà wọn ti gbòmìnira náà ti fagilé. Yorùbá wà nínú ilẹ̀ agbésùmọ̀mí Nàìjíríà nígbà náà. Níwọ̀nba àgbà tí àwọn bàbá yín ò sì ti jà fitafita kó tó kàn yín, ṣé àwa lẹ fẹ́ takú mọ́ lọ́rùn? Ilé olómìnira táwa dé ìyàwó gbómìnira wa jáde wá ni. Níwọ̀nba àgbà tí ó sì sí ọba mọ́ látìgbà yẹn, àwa ò lè padà wá fi ọba sípò. Ẹ lọ́ọ́ bá àwọn èèyàn yín tó ràn yín níṣẹ́ kiri. Bóyá ọ̀gá bá ṣàrán ọmọ níṣẹ́, tọmọ iṣẹ́ bá nílò nǹkan kan, á padà lọ bọ́gà ẹ̀ ni. Ẹ má jẹ́rú ọba yín láti lọ bá wọn. Ẹ pe àwọn olóṣèlú, ẹ bá wọn ṣèpàdé pọ̀. Ẹ pe àwọn ìjọba yín, ẹ bá wọn ṣèpàdé pọ̀ ìdí tí ẹ fi ní àṣẹ lẹ́nu mọ́. Ẹ pe àwọn òyìnbó amúnisìn yín pàápàá, ẹ bá wọn ṣèpàdé pọ̀ bóyá ó ṣeé ṣe kí wọ́n tún fi yín sípò nínú ìlú aríremọ́ṣe Nàìjíríà yín. Kì í ṣe lórí ilẹ̀ tiwa mọ́ o. Àwọn Fúlàní àtàwọn olóṣèlú Nàìjíríà ló kù tẹ́ ẹ bá lọ́rọ̀ o. Àwa a ti gbà fún Ọlọ́run pé àwọn alálẹ̀ ó máa tì wá lẹ́yìn lọ níwọ̀nba àgbà tẹ́yìn ò wúlò fún wa. Ẹ mọ ibi tẹ́ gbèjà yín lọ o. Gbogbo ọba awúrúju tí wọ́n fi sí ipò láti ọdún náà kò bá òfin mu. Ẹ̀tàn lásánlàsàn àti àgàbàgebè láti lò wọ́n fún rírí àwọn ará ìlú jẹ ni. Àwọn ọba yìí jẹ́ irinṣẹ́ àti ẹrú tí àwọn olóṣèlú àti àwọn òyìnbó amúnisìn ń lò fún àwọn iṣẹ́ búburú wọn. Ó dá mi lójú pé ẹ̀yin gan mọ̀ pé ọba awúrúju lẹ jẹ́. Òun ni ìwà tẹ́ ń hù, torí gbogbo òrìn ẹsẹ̀ yín kò fi hàn pé ọba lórí àpèrè ni yín.
gbogbo ìwà àwọn ọmọ ìta ó wà lọ́wọ́ yín, gbogbo ìwà ìlákàsí ó wà lọ́wọ́ yín, ìwà àgàbàgebè ọwọ́ yín ló pin sí. Tí àwọn olórí yín bá ti wá fẹ́ lò yín sí wa pé kẹ́ ẹ lọ rẹ́ wa jẹ, kẹ́ ẹ lọ ní wá lára nílùú, ìgbà yẹn lẹ máa mọ̀ pé ọba ni yín. Ẹ̀yin irinṣẹ́ lásánlàsàn, ẹrú àwọn òyìnbó amúnisìn. Ọ̀kẹ́rẹ́ yín ti gorí ìrókò, ojú ọdẹ dá. Wọ́n á ti gorí ìrókò, ojú ọdẹ yín ti dá. Kò sí ní tẹ́ ẹ lè ṣe mọ́ nílẹ̀ ti Yorùbá yìí o. Kò sáṣẹ lẹ́nu yín. Ohun tá a bá tiẹ̀ fi fojú àánú wò yín, ẹbọ ọ̀yà, ẹbọ lẹ́ ń lọ gbé káàkiri. Ṣẹ́bọ ló fẹ́ gbà yín kalẹ̀ àbí kẹ́ ẹ gbà fọ́gà yín kẹ́ ẹ lọ máa túbá lọ́dọ̀ mua kó tiẹ̀ jẹ́ máa ṣe ìjọmọ̀ ìlú lọ. Ẹ̀yin tẹ́ ń balẹ̀ jẹ́, tẹ́ ẹ borí àpèrè jẹ́, tẹ́ ẹ balẹ̀ jẹ́, tẹ́ ẹ bọ̀nà jẹ́ wọ̀nyí. Aró òtí yín àbẹ́ẹ̀rẹ́ ni bá yín sọ̀rọ̀ ni. Ọba kankan kò lè dáṣẹ pamọ́, bẹ́ẹ̀ ni wọn kò ní àtìlẹ́yìn àwọn alálẹ̀ rárá nítorí ìfẹ́ ará ìlú kò sí ní ọkàn àwọn ọba yìí. Ẹ ráyé yín báyìí, àwọn alálẹ̀ kọ ẹ̀yìn sí yín. Kò sí fi ará ìlú lọ́kàn yín. Ọlọ́run Olódùmarè rí ọkàn yín, àwọn alálẹ̀ náà rí ọkàn yín. Ńgbà tómi ti wá gbẹ lẹ́yìn ẹja yín, kí lẹ fẹ́ ká wá ṣe o? Ẹ má pariwo mú àmọ́ o. Orí ò gbọ́dọ̀ fọ́ya wá o, ẹ̀dọ̀ ò sì gbọ́dọ̀ dùn. Ẹ lọ mọ́ pariwo àwọn ọ̀gá yín. Ẹ lọ mọ́, mo ti sọ pé ẹ dojú ìjà kọra yín, ẹ gbẹ́jọ́ lọ síbẹ̀. Ẹ kójà lọ bá wọn, ẹ máa lọ yanjú ara yín lọ́hùn. Àwọn tó wà lórí oyè báyìí kò tilẹ̀ tọ́ sí orí àpèrè náà. Adé orí wọn kì í ṣe ti àbáláyé, àgbélẹ̀rọ gbáà ni. Ó tán. Gbọ́jẹ́ wípé ẹ fi mí joyè, màá ṣe dáadáa, màá máa jíṣẹ́ fún yín ni. Òun lẹ bá dépò, kò tọ́ sí yín. Wọn ò gbé fàjànlẹ̀ kan fi mú yín mọ́. Ohun tó wù yín lẹ̀ ń ṣe. Ṣẹ́yìn tí fọ́ òmù lẹ́wọ̀ irin ìpèbí. Ẹni fọ́ọ̀mù tó bá wọ́ pèbí, àfàìmọ̀ ni ó fi jáde padà ní pèbí. Tó bẹ́ẹ̀ láti wọ̀ pèbí ni. Tọ̀rọ̀ náà àlùmọ̀kọ́rọ́ yín tí bàbá ogun yín tó ń fi yín sórí oyè ló fi gbàgbé yín débẹ̀. Ìdájọ́ Olódùmarè ti dé. Adé àgbélẹ̀rọ yín kẹ́ẹ̀yà kámọ́ra ló kù o. Àwọn ò sí ń bẹ̀ o, àmọ̀ yín rí o. Wọn kì í ṣe aṣojú ará ìlú, aṣojú olóṣèlú, òyìnbó amúnisìn àti àpò ara wọn ni wọ́n jẹ́. Ayé yín gbẹrẹgẹdẹ ló hàn síta. Ṣojú wa, kò sí ní tó dé bá wa tẹ́ ẹ dá wa lóhùn. Ìgbà tá a ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí bí ọdún méjì sẹ́yìn, tí àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá tí wọ́n gbé gbàǹjarè lọ síwájú ààfin Ọọ̀ni, ṣe bí ìbọn àti àdá ni àwọn jàǹdùkú rẹ̀ ló ní wọ́n máa fi lé àwọn ọmọ ọlọ́mọ káàkiri. Ilẹ̀ gbogbo wa, ilẹ̀ àjogúnbá wa, ìṣẹ̀ǹdálẹ̀ tí gbogbo wa ti sàn jáde. Bó tiẹ̀ ti wá wù káwọn ọ̀dọ́ tó wá náà wá burú tó o. Ṣé bí kábíyèsí ó bọ́ síta ni ó bá wọn sọ̀rọ̀? Ó ní káwọn àwọn jàǹdùkú kí wọ́n máa fi ìbọn àti àdá lé àwọn ọ̀dọ́. Láti gbà náà làwọn alálẹ̀ ti padà lẹ́yìn yín. Kò sí ní tẹ́ ẹ rí ṣe sí o. Àwa kọ́ lẹ̀ bá rojọ́. Bí alálẹ̀ bá rí yín tówó tún wò yín ṣe láàánú tọ́gbọ́nà bòmí yọ, ṣùgbọ́n kì í ṣe nílẹ̀ Yorùbá yìí mọ́. Torí tìró ti yẹ̀ lójú yín o, kò ṣeé ṣe mọ́. Àfọwọ́fà yín ni o, ẹ lọ bá wọn ọ̀gá yín. Ọ̀rọ̀ ètò ààbò jẹ́ ohun pàtàkì tí a kò sì gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú, nítorí wípé kò sí ohunkóhun tí ènìyàn lè ṣe nínú ìbẹ̀rù àti àìbalẹ̀ ọkàn. Ṣé a rántí wípé ilẹ̀ Yorùbá ó dá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ní ayé àtijọ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàrin ìlú? Nígbà tí àwọn amúnisìn tí wọ́n dé, wọ́n sọ wípé kò sí olè, jàgùdà
tàbí ọ̀daràn ní ilẹ̀ Yorùbá látàrí àwọn àlàkalẹ̀ ètò ìṣèjọba ara ẹni yìí ni, èyí tí ètò ààbò ó jẹ́ ọ̀kan gbòógì lára rẹ̀. Bẹ́ẹ̀ ni ìjọba tó bá fẹ́ ìdàgbàsókè fún orílẹ̀-èdè rẹ̀ yóò rí ọ̀rọ̀ ètò ààbò gẹ́gẹ́ bí ohun àkọ́kọ́ nínú ètò ìṣèjọba ara ẹni tí yóò sì gba àmójútó gidigidi. Ṣé a mọ̀ wípé ọ̀rọ̀ ètò ààbò tó wà ní ilẹ̀ Yorùbá ní ìgbà kan rí, òun ló jẹ́ kí ilẹ̀ Yorùbá kí ó ní ìdàgbàsókè kí àwọn amúnisìn kí wọ́n tó dé. Ṣùgbọ́n Olódùmarè ó ti gbà wá kúrò nínú ìdè ìnilára àwọn amúnisìn ní ilẹ̀ Yorùbá. Nítorí ìdí èyí, gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kò sí lára Nàìjíríà mọ́ láti 20 oṣù Bélú 2022 tí a ti ṣe ìbúra wọlé fún olórí adélé wa, bàbá wa Mobọ́lájí Ọláwálé Akíọlá Ọmọkọrẹ, láti ọjọ́ 12 oṣù Igbe 2024 tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí Olódùmarè pè wọ́n sí, èyí tí ètò ààbò tó dájú sì jẹ́ ọ̀kan gbòógì lára àwọn àlàkalẹ̀ ètò tí Olódùmarè gbélé màmá wa lọ́wọ́, ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí-Abíọ́lá, èyí tí yóò mú ọkàn gbogbo wa balẹ̀ lórí ilẹ̀ baba ńlá wa. Láìsí ètò ààbò tó péye, kò lè sí ìfọ̀kànbalẹ̀, kò lè sí ẹnikẹ́ni tó máa sùn pẹ̀lú ojú méjèèjì. Bẹ́ẹ̀ ni, ṣé a rántí wípé látàrí ìwà ìkà, ìjẹgàba àwọn amúnisìn yìí, ọmọ Yorùbá ti sọ ètò ìṣèjọba ara ẹni tó péye nù, èyí tí Olódùmarè wá lo màmá wa Móà láti gbà padà fún wa. Ọmọ Yorùbá, àwọn àǹfààní lọ́pọ̀ yanturu ó ń dúró de ọmọ ìbílẹ̀ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi. Níbikíbi tí ọmọ Yorùbá bá wà, ètò ààbò yóò wà jákèjádò ilẹ̀ Yorùbá, yálà nínú àárín ìlú ni tàbí ní inú oko tàbí níbikíbi. Ètò ààbò tó péye fún ọmọdé àti fún àgbàlagbà yóò wà káàkiri ilẹ̀ Yorùbá, nítorí wípé Èdùmàrè òun ló dirun ẹwà fún àkùkọ. Bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀ wa ńkọ́ yóò lè máa lọ sí oko wọn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Gbogbo ìbẹ̀rù, kìràkìtà, ìfòyà ọkàn wípé báwo ni a ṣe máa lọ sí oko pẹ̀lú ìbẹ̀rù àwọn ajínigbé, kò sí ìbẹ̀rù mọ́ ní ilẹ̀ Yorùbá. Àwọn arìnrìn-àjò ńkọ́ yóò lè lọ síbi tó bá wù wọ́n ní àkókò tí wọ́n fẹ́ láìsí ìfòyà àwọn alọ́nilọ́wọ́gbà. Bẹ́ẹ̀ sì ni kò sí ìbẹ̀rù lórí àwọn dúkìá wa gbogbo. Ibikíbi tó bá wù wá, òun ni a lè gbé ohun tí a ní sí, nítorí wípé ètò ààbò tó péye yóò wà ní ilẹ̀ Yorùbá látàrí ohun tí Olódùmarè jogún fún àwọn ilẹ̀ àwọn baba ńlá wa. Bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀ tó bá fi lè lọ sí oko, oúnjẹ yóò pọ̀ ní ọ̀pọ̀ yanturu ní ilẹ̀ Yorùbá. Kò ní sí àwọn ọ̀wọ́n nǹkan mọ́ lórí ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni kò ní sí àwọn ohun mèremère tó yẹ ká ní, kò ní sí ọ̀wọ́n rẹ̀ mọ́ ní ilẹ̀ Yorùbá. Bákan náà, àwọn ẹ̀ṣọ́ aláàbò tí yóò máa wo ìgbòkègbodò àwọn ènìyàn yóò wà tọ̀sán tòru. Nítorí ìdí èyí, ibikíbi tó bá wu ọmọ Yorùbá ló lè rìn sí lórí ilẹ̀ baba rẹ̀, àti wípé káàkiri orílẹ̀-èdè wa ni yóò ní ohun èlò ìyàwòrán, débi pé abẹ́rẹ́ tó kéré jù kò lè jábọ́ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò kò ní mọ̀ ní orí ilẹ̀ Yorùbá wa. Àwọn ìyàwòrán yìí òun ni yóò máa ṣe àtọpinpin ẹnikẹ́ni tó bá ṣe
ìwà burúkú jákèjádò ilẹ̀ Yorùbá. Kò ní sí ibikíbi tí àwọn ìka ènìyàn tí wọ́n máa gọ sí, àwọn apànìyàn, àwọn aninilára kò ní sí ààyè fún wọn mọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá. Ibi tó bá wu ọmọ Yorùbá ni ó lè rìn sí. Ohun tó bá wu ọmọ Yorùbá òun ni ó lè ṣe látàrí ètò ààbò tó wà ní gbogbo ilẹ̀ wa. Àwọn eléyìí jẹ́ àwọn àǹfààní tó ń dúró dè wá jákèjádò ilẹ̀ Yorùbá, bóyá ní ilé ni tàbí ní ìgbèríko. Iṣẹ́ ọwọ́ Olódùmarè ni eléyìí jẹ́. Nítorí náà, àwa ìran Yorùbá yóò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa títí láé. Bẹ́ẹ̀ ni, nítorí wípé ilẹ̀ Yorùbá ó ti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, kò ní sí ààyè fún àwọn ọ̀tá, yálà ọ̀tá inú ilé tàbí ọ̀tá ìta, láti wá máa jẹgàba lé àwọn ọmọ Yorùbá lórí mọ́. Nítorí wípé Olódùmarè ó ti ṣe ọ̀nà àbáyọ fún wa. Ilẹ̀ Yorùbá ó sì ti dúró. Àwọn àǹfààní lọ́pọ̀ yanturu ó ń dúró de ọmọ Yorùbá. Nítorí ìdí èyí, ọmọ Yorùbá ẹ dìde láti jẹ àwọn àǹfààní tó pọ̀ lórí ilẹ̀ baba ńlá yín. Ìwọ wèrè ọlọ́pàá Nàìjíríà tó sọ pé ẹ máa ṣọ́ ohun tí àwọn ènìyàn bá ń ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, tí ó sọ pé gbogbo ìpè tí ó bá wọlé ni ẹ máa ṣe gbígbà sílẹ̀ rẹ̀, àti pé gbogbo nǹkan tí ìjọba Nàìjíríà yín bá ṣe kí ẹnikẹ́ni má ṣe sọ̀rọ̀ lòdì sí. Olórí burúkú ni gbogbo yín o. Ẹ ti ṣe wèrè. Ẹni tí wọ́n bá ti bí dáa nínú yín kó lọ gbé ìgbésẹ̀ títojú bọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹnikẹ́ni ní ilẹ̀ Yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY. Ilẹ̀ Yorùbá kò sí lára Nàìjíríà yín. Ẹ máa sọ fún wa bóyá ẹnikẹ́ni sọ fún yín pé ilẹ̀ Yorùbá wà lára Nàìjíríà yín. Ẹ ń jẹ gàba lórí ilẹ̀ wa, ilẹ̀ Democratic Republic of the Yorùbá. Nípa èyí, ẹ ń ṣẹ̀ sí òfin àgbáyé. Bẹ́ẹ̀ ni ẹ tún ń ṣẹ̀ nípa títojú bọ ohun àṣírí ẹni tí kò kan ẹlòmíì. Ṣé àwọn èèyàn kò tún lè pèèyàn tàbí fi ohùn ránṣẹ́ sí ẹni tó wù wọ́n? Ṣé ẹ ń sọ nìyẹn pé ará ìlú kò ní ẹ̀tọ́ láti ṣe ohunkóhun? Ẹ má ṣe gbé dé ilẹ̀ Yorùbá o, torí Yorùbá kò sí lára Nàìjíríà yín, ẹ sì mọ̀. Ẹ má ṣe gbé orí burúkú yín yẹn wá sí ilẹ̀ Yorùbá o. Ẹ má gbé wá sí Democratic Republic of the Yorùbá. Ẹ rọra dúró ní Nàìjíríà yín o. Ẹ má ṣe súnmọ́ ilẹ̀ Yorùbá rárá rárá. Kò sí nǹkan kan tó kàn yín pẹ̀lú ohunkóhun tó ń ṣẹlẹ̀ ní Democratic Republic of the Yorùbá. A tójúbọ Nàìjíríà yín o. Ìjọba Nàìjíríà tí wọ́n bá ti bí yín dáa, kí ẹ gbé ìgbékúgbé ẹsẹ̀ yẹn ní ilẹ̀ Yorùbá. Àti oníṣẹ́ afẹ́fẹ́ network provider tí ẹ fẹ́ fi máa ṣe àtójúbọ̀ tí ẹ fẹ́ ṣe yìí, àti ẹ̀yin fúnra yín, ẹ̀wọ̀n ni ẹ máa kú sí. Ará ìlú, ẹ má ṣe gbà rárá fún wọn. Wọn ò ní ẹ̀tọ́ láti ṣe àtójúbọ̀ sí ohun ìpamọ́ yín. Kò sí nǹkan kan tó kàn wọ́n pẹ̀lú ilẹ̀ Yorùbá. Wọn ò ní ẹ̀tọ́ láti sọ fún ọmọ Yorùbá pé báyìí ni kó ṣe tàbí báyìí ni kó má ṣe ṣe. Kò sí ohunkóhun tó kan Nàìjíríà ní ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. A ò kì í ṣe ara Nàìjíríà mọ́. Ẹnikẹ́ni kò ní ẹ̀tọ́ láti ṣe àtójúbọ̀ ìgbé ayé ìpamọ́ ẹnikẹ́ni. Wọn ò ní ẹ̀tọ́ lórí ohun tí ẹ bá ń ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Nàìjíríà, ẹ kóra yín kúrò ní ilẹ̀ Yorùbá. Ẹ mọ̀ pé ẹ ń ṣẹ̀ sí òfin àgbáyé. Ẹ ríran wò. Ọmọ Yorùbá, ṣé ẹ rí i pé wọ́n fẹ́ máa pa yín lọ nìyẹn? Wọ́n ní kí ẹ má sọ̀rọ̀. Ṣùgbọ́n wọn ò tó bẹ́ẹ̀ o. A kì í ṣe ara Nàìjíríà. Ọmọ Yorùbá ti Democratic Republic of the Yorùbá, ṣé ẹ rí i pé wọ́n fẹ́ ṣe ará ìlú níbi ni? Gẹ́gẹ́ bí a ṣe sọ, pẹ̀lú ìjẹgàba wọn, ṣùgbọ́n ìjẹgàba wọn ẹ̀ṣẹ̀ ni lábẹ́ òfin àgbáyé. Wọ́n fi ipá dúró sí orí ilẹ̀ wa. Kí a má tún sọ̀rọ̀, kò jọ rárá. Wọ́n ṣe nǹkan wa bó ṣe wù wọ́n. Wọ́n tún ní
ká má ṣe sọ̀rọ̀ kò jọ ọmọ Yorùbá, ọmọ Democratic Republic of the Yorùbá, ẹ dìde. Nàìjíríà, ẹ wá gbọ́ dáadáa o. Gbogbo òfin tí ẹ̀ ń ṣe wọ̀nyẹn, ó yẹ kí ẹ mọ̀ pé Nàìjíríà ni ó wà fún, kì í ṣe ilẹ̀ Yorùbá. Ẹ má gbèdélẹ̀ Yorùbá. Ẹ ń ṣẹ̀ sí òfin àgbáyé ni o, ẹ ń jẹ gàba lórí ilẹ̀ wa. Ẹ má gbèdélẹ̀ Yorùbá. Ẹ máa ríran wò, ẹ dákẹ́ bẹ́ẹ̀, ẹ gbèdúró bẹ́ẹ̀. lẹ́ẹ̀kan sí i, ẹ tún jẹ́ á gbọ́ àwọn kókó tí ó jẹyọ nínú ìròyìn náà. bàbá wa olórí ìjọba adelé fi ohùn ránṣẹ́. bí àwọn ọba ilẹ̀ Yorùbá ṣe pàdánù adé wọn. lára àwọn àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a gbé yẹ̀wò lónìí ni ètò ààbò tó péye. òye yé àwọn ará òkè ọya nàìjíríà wípé ilẹ̀ Yorùbá kì í ṣe ara Nàìjíríà mọ́. Òfin wèrè àwọn ọlọ́pàá Nàìjíríà kò kan ilẹ̀ Democratic Republic of the Yorùbá rárá. èyí lópin ìròyìn tòní. ẹ máa yáṣẹ́. kéré o bóyá o ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kéré o.